Yeah. What not she It's do? got to You know, we listen to delay is not denial. Pé apẹ́ ká tó ṣe ìgbéyàwó kò ṣe pé àmì ṣe é. Time never lasts. Ìgbà tó lè ò pẹ́ títí àwọn èèyàn tó le ló máa ń pẹ́. Wọ́n ti torí okú lọ ṣìyàwó kejì. Don't because of anything to go and give a second woman and second wife. Listen to everybody. Ẹ̀gbọ́n mi dáadáa. Ọlọ́run tí ó dá ẹgbẹ́ ní obìnrin ti dá ọkùnrin fún ẹ. The God that created you as a woman and choosing your Only husband men. already. You may be married, Wọ́n lè dáhùn. you may be quick. Wàá fún tiẹ̀. You will see your own husband. Bí ìwé ṣe pè àdúrà náà. I'm not confident in this prayer. Wàá ṣe kí ni? You have to be Ó confident. máa fún tiẹ̀. You will meet the one Wàá of rí your heart. ojúkú ẹ̀. You will see the one of your Wàá heart. sì rí ẹran ara ẹ̀. And the flesh of your flesh. Ṣùgbọ́n ló ṣìyàwó. Don't go and come Tí ẹ bá fọ́ ẹ́nà kìrìtì tó sọ fún yín wí. if you listen to any ìwàásù. Ọlọ́run o. God Ó dáhùn ọ̀gbọ́n máa lọ ṣèyàwó kejì. that persuaded some people to go and become second wife. He is against the Bible. Ìwàásù yẹn lò sí He is bẹ́ẹ̀ni. not biblical. Kò sí nínú bíbélì. Bí ẹni lẹ́nu bí bá wọ́n ṣe ìyàwó kejì nílé ọkọ ẹ̀. Máa sọ fún wọn pé ó ọbẹ̀. No, she was hot. Ẹni wí. Wọ́n ò gbọ́dọ̀ tàbí ṣé ó gbọ́dọ̀ tàbí. Ó ti dá obìnrin kan fún ẹ. Ó nílò àti lọ́dún ní gbogbo sí lára. You don't need to go and pour in hot water. Ẹ̀fọ́ ni mo bí. Really see. Ó nílò láti. You don't need to fight. Yóò ní ní gbogbo bá ti lò lọ́dún máa ṣe ń tọ̀. Ó gbà ó ní láti bá Ní ìbẹ̀rẹ̀ pẹ̀lúpẹ̀. in the beginning. Ẹ dá ọkùnrin kan. Later the Ẹ man dá obìnrin kan. and the woman. Nínú òun ẹni ní ìlọ sí eléyìí o. Understand what is Ẹ̀yọ̀ happening? ti wá o. Bàbá àgbà concern. Wọ́n ti bá tẹ̀lé. There is no room in this house. Kò sí ìyàrá nínú ilé ìsìn. Yìí tó lé lẹ́nu àti sẹ́tù ẹ̀. Settle it at all. Ìwọ àti ọlọ́. You and God. Ó nílò láti jà. You don't need to fight. Ó nílò láti fàṣọ You yẹn. don't need to Ó cry. nílò láti bínú. You don't need to You only need to know the word of God. So láti gbọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀. Am I able to somebody? Ṣé mo fẹ́ nìkan wí? Ṣé mo sẹ́tù ẹ̀ rẹ̀? Àbẹ́ settle the case. Kò tẹ́ bá gbọ́ ìwàásù mi lẹ́yìn lè bí bẹ́ẹ̀ sọ pé kẹ́ni ó ti ní o. If you listen to another preaching aside the person come home. Ìwàásù tó wá láti ọ̀pá àpáàdì. It's a preaching from hell. Ìṣèlú. It's not the Bible. Ẹ jẹ́ mi kọjá sí apá mi. Let me go to the second part. The woman said, You know, so we can àwọn obìnrin ó sọ lẹ́yìn gbogbo yín ni. talking generally to all the Àwọn obìnrin women. àní ìṣòro submission. Don't know what they Àbẹ̀rẹ̀ want. ẹ̀dá submit fún the